èèmọ̀ rèé o, bí ikú ilé ò pani tòde ò lè pani, eléyìí lágbára. Ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu olóyè Bode George tí wọ́n sọ wípé kí Sunday Igboho kó take caution lórí ọ̀rọ̀ Yorùbá nation. Báwo náà ṣe máa pa ọmọ Yorùbá tí àgbà Yorùbá dẹ̀ máa ní kí wọ́n take caution? Bó bá jẹ́ pé wọ́n pa ọmọ tiwọn ni, ṣé wọ́n máa take caution? Eléyìí lágbára o. A jẹ́ pé àwọn àgbà Yorùbá gan wà lára ìdí tí Yorùbá ò ṣe tí ì bọ́ kúrò ní oko ẹrú, tí wọn ò ṣe tí ì bọ́ lọ́wọ́ àwọn Fúlàní darandaran tí ń pa àwọn ọmọ Yorùbá. Irú ọ̀rọ̀ wo rèé? Bàbá Bode George sọ̀rọ̀ pé àfikọ́ ṣe sùúrù nítorí wọn ò mọ ibi tó máa jẹ́. Ibo ló fẹ́ já sí? Ibi tó bá fẹ́ já sí kó já sí. Báwo náà ṣe máa? Wọ́n ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Nǹkan tá a expect látọ̀dọ̀ irú bàbá yìí ni pé kí wọ́n warn àwọn Fúlàní pé kí wọ́n yé pa àwọn èèyàn wa. Ọjọ́ wo la fẹ́ ṣe yìí dà? Ṣé nítorí investment tán ní l'Èkó ni? Nítorí mo rí tán sọ̀rọ̀ Èkó, Èkó ló dáa, tẹ́ ẹ bá tajà l'Èkó ó máa tà kíníkan, Èkó nìkan ni ó jẹ́ kíní. Kí ló ṣẹlẹ̀ tí àwọn ọmọ Yorùbá ò lè develop other state? Ta ló sọ wípé other state ò lè develop tó dẹ̀ máa dáa? Bàbá ẹ̀ wá ní kí olóyè Sunday Igboho pé kí wọ́n ṣe sùúrù. Ó wá fi hàn dájúdájú pé àwọn àgbà Yorùbá yìí, irú àwọn àgbà Yorùbá bíi olóyè George, wọn really feel nǹkan tí àwọn ọmọ Yorùbá, àwọn tó wà ní Bàràpá, tán wà lókè Ògùn, àwọn tó wà ní Ìgàngán gbà yẹn tí wọ́n fi, because tó bá jẹ́ pé ẹbí wọn kan náà ti pa nípakúpa báyẹn, ó dá mi lójú pé wọn ò ní máa sọ̀rọ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ bí wọ́n ṣe ń sọ yìí. Mo fẹ́ kẹ́ wo fọ́nrán yìí níbi tí bàbá yìí ti sọ̀rọ̀, kẹ́yìn náà wá dàárò kí lè ro yín. Kí ló dé tán fi ń sọ̀rọ̀ báyìí, tán ń sọ̀rọ̀ bí ẹni wípé wọn ò tiẹ̀ tí ì pa ọmọ Yorùbá kankan, àbí wọn kì í ṣọmọ Yorùbá? Welcome to Digging Nigeria. Remember to like, share and follow us. Bí ọba Ìwérélé náà ṣe sọ ǹjọ́sí náà nìyẹn o. Tẹ́ ẹ bá rántí Ìwérélé nígbà táwọn Fúlàní darandaran tí wọ́n lọ pa àwọn ọmọ Yorùbá ń bẹ̀, tí ọba Ìwérélé ní àwọn alálẹ̀ wà in charge. Àbẹ́ẹ̀ rí nǹkan báyìí. Ọjọ́ wo la fẹ́ ṣe yìí dà? Àfi ká sowọ́pọ̀ káwọn ọmọ Yorùbá kán fi ìmọ̀ wọn kán fi ṣọ̀kan. Ẹ já gbọ́ ohun tí olóyè Bode George sọ lórí ọ̀rọ̀ Sunday Igboho àti Yorùbá nation. Máa bẹ̀ kó sùúrù lérè púpọ̀ torí hó ha hé hó hì kò sẹ́ni tó mọ bí ló lè já sí o. Ẹ gbọ́ tí bàbá yìí sọ pé kò sẹ́ni tó mọ bí tó lè já sí. Ibo ló fẹ́ já sí ju ibi tó ti ń já sí báyìí lọ, tó jẹ́ pé wọ́n pa gbogbo àwọn ọmọ Yorùbá, gbogbo àwọn daran. Òun là ń sọ yìí. Mo fẹ́ kẹ́ gbọ́, ẹ̀yin náà gbọ́ dílẹ̀, kẹ́ gbọ́ solution tí wọ́n prefer, because wọ́n prefer solution kankan for now, yàtọ̀ sí mọ́ wọn ní kó ń sùn wọn. Gbogbo èyí táwọn sọ pé wọ́n fẹ́ lọ fọ́ọ̀mù Republic of Yorùbá nation. Sórí nínú gbogbo ilẹ̀ Yorùbá, Èkó nìkan ló yàtọ̀, torí pé tó bá dé sẹ́kù tó mọ̀ pé káràkátà làwa ṣe ń Bẹ́ẹ̀ni. wọ́n lè ṣe tẹ Èkó tó nìyẹn. Tó bá ní nǹkan kan tó fẹ́ tà, àní bí ẹ pé ṣé Ògùn ló ti wá, àbí Ọ̀yọ́, àbí Kútúwéjì, àbí ilẹ̀ Haúsá, tó bá ti gbé wá àwò, tó bá wà láti ra àárà, ìwọ náà bẹ̀rẹ̀ sí lówó tiẹ̀. ilé ọ̀rọ̀ Èkó. Nǹkan tó ń ká ń dánwò lẹ́kọ̀ọ́ nítorí àwọn olùkọ́ pé ilé Ìgbò, ilé Haúsá, ilé Ìgbò tó bá ti dé pàṣọ owó orí ẹ̀, pàṣọ owó kí tó bá fẹ́ ra lẹ̀ láta fún ẹ àkọlé tiẹ̀, àwọn ọmọ iná abẹ́rẹ́ sí Èkó nìkan àti Kánò kò máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Even tó bá bọ́ sí Ògùn state lẹ́gbẹ̀ẹ́ wá ń bì oníwọ̀ fẹ́ dìbò fẹ́ gbé gbàdá wọn wọ̀ pé níbo ló ti wá, ṣé ìyẹn wá ní àbí Ẹ̀gbá
Àbáwòrí, àbí Ìjẹ̀bú Ìjẹ̀bú. àbí Rẹ́mọ tó o bá sínú kankan náà tí mo ka ìgbẹ́ àfẹ́wé máa lé ẹ̀ dànù. kòkó láwọn nǹkan ọ̀gbẹ́. kó bá dé Ọ̀yọ́ tó o wá láti Ìbàdàn tó o wá láti Ọ̀yọ́mèsì Ọ̀yọ́mèsì, tó o wá láti Ìṣẹ́yìn tó wà láti Ìṣẹ́yìn. kò ní kíní kan ló fẹ́ níbẹ̀ yẹn ìgbẹ́ wọ́n máa lé ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri. Kánò ló tún yàtọ̀ torí báwa ṣe ń tajà bíi làwọn náà ṣe commercial center. That's why wọ́n máa ń rò pé òmùgọ̀ làwọn ará Èkó bọ́n ṣe tẹ̀dó nìyẹn òwò àwọn ṣe ilé ọrọ̀ Èkó. Ṣùgbọ́n lọ́ọ́ try any one o lè rí nǹkan kan bẹ́ẹ̀ máa lé o kò má jẹ́jẹ́ kò má jẹ́ Rẹ́mọ kò má jẹ́ Ẹ̀gbá àti Yewa kó ló fẹ́ gbé gbá bò ní o bó ṣe súnmọ́ Èkó tó nígbà so nǹkan tó fà á tí ó ṣe rí bẹ́ẹ̀ ni. best option fún àwọn ọmọ Yorùbá láti gbára wọn lọ́wọ́ àwọn darandaran Fúlàní yìí òun ni ìfọwọ́sowọ́pọ̀. Àwọn ọ̀dàlẹ̀ ti pọ̀jù láàrin Yorùbá kí a sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho kí Yorùbá lè gbòmìnira ọkọ́ lálàáfíà. Gbogbo bí àwọn àgbà Yorùbá ṣe fẹ́ kó rí fún àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ náà ló máa rí fún wọn àti àwọn ọmọ wọn bẹ́ẹ̀ náà ló máa rí. Bẹ́ẹ̀ ni arákùnrin kan tó ń jẹ́ Saheed òun náà ti sọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn sì fàṣẹ sí pé bó ṣe máa rí fún wọn náà nìyẹn. Drop comment yín. Thanks for watching. Remember to like, share and follow us.